بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. gẹ́gẹ́ bí orin aṣọmọkànmọ́kẹ́yà èyí tí à ń ká lọ ní kó tó nípa dé àárín ìyá ti sọ ọ̀rọ̀ nǹkan tó jẹ mọ́rọ̀ Al-Rajaz ọ̀rọ̀ Al-Ghazal a sọ pé Al-Ghazal kò náà ní kí wọ́n máa ròyìn kíni wọ́n máa ròyìn obìnrin a sì sọ àwọn èyí tó dáa rẹ̀ àti tí ò sí kíni tí ò dáa báyìí pé wọ́n fi wọ́n sọ nítorí ayé fìtínà obìnrin àbọ̀bìnrin kan táwọn èyí títẹ́ ti mọ̀ sí ìwọ̀n tí wọ́n pé àmọ́ ọkàn ròyìn ẹni tó nífẹ̀ẹ́ sí ó lè jẹ́ ìyàwó ẹ̀ tó sáré ó lè jẹ́ nìkan tó pé kì í sí ìyàwó rẹ̀ ó tó pé ìyàwó ẹ̀ ní kò dáa o ọ̀rọ̀ àyè ó sì kíni wọ́n mọ̀ lọ́kàn máa sọ ń pa yáda tí ń bẹ lára òbí tí wọ́n láì ní sọ àwọn ayé fìtínà sí ìwọ̀n wọ́n jẹ́ pé nínú system táwọn alábá máa lò láti fi kọ orin ó ní wọ́n kọ kíni wọ́n kọ Ghazal mọ́ wọ́n sì gbà pé orin tí ó bá bẹ̀rẹ̀ pẹ̀lú wọ́n sọ ń pa obìnrin pé àbùkù ń bẹ́ẹ̀ kì í sọ orin tó pé orin tí ó bá ti kíni bẹ́ẹ̀ ti bá ìwọ́ tí wọ́n bá sábà bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀lú kíni o pẹ̀lú kíni lọ́dọ̀ tí wọ́n bá wọn wọ́n jẹ́ pé lọ́dọ̀ tí wọ́n tó ń kà kọ̀ jẹ́ nǹkan kan náà pé bó ti yẹ kó sí kíni ó ti yẹ kó wá ní ti hùn tí yọ̀ wọ́n wà lọ́wọ́ bí wọ́n bá ti gbé ìbá ti wá rí ẹni tó jẹ́ pé wọ́n bá jẹ́ ní Ọlọ́run ò ní máa sọ àwọn nǹkan tí ò lẹ́tọ̀ àti máa sí kíni àwọn èyí tó jẹ́ pé ó ń rè gbé ni bó ti wà lọ́dún báyìí náà ni wọ́n bá jẹ́ ó ń rè gbé kò ní sí òde sí kíni tẹ́ bá lọ ka kíni orin ìmúrùkọ èsì ó ní gbogbo àwọn nǹkan tí èyí tó pé àti wí ọmọlúwàbí ọ̀gbọ̀dọ̀ máa wí òun sí kíni wọ́n wí ń bẹ̀ wọ́n ti ń ròyìn obìnrin tí ń ròyìn àwọn ìbẹ̀yẹ pé mọ̀ afáfà tó ń bayọ̀dọ́ ò gẹ́rù mọ̀fáwọ́dọ̀ tí ń tàrọ ìbò á mọ̀sùkúlà tó ń kàsàjánjalì sí wọn àtàwọn oníbẹ̀ bá ń tọ́ pé ọkọ̀ láti máa fi sọ àwọn tó jẹ mọ́rọ̀ sáré ẹni yìí báyìí tí ṣe orí táwọn nǹkan yìí tí ṣe àṣùmọ̀kọ̀kẹ́yà yìí ó fẹ́ kọ́ ní èdè ó fẹ́ kọ́ ní kẹ́ni èdè ó fi jẹ́ pé níta fẹ́ kọ́ ń bẹ̀ jù ò ní bá ti gbọ́ èdè kìí ṣe ọkọ̀ aníbàjẹ́ ọkọ̀ aníkẹ́ni láti fún ti ń bá bọ̀ ọkọ̀ aláwọn ọ̀rọ̀ ọkọ̀ aláwọn ọkọ̀ àwọn ẹranko ọkọ̀ àwọn kítóni àwọn igi àwọn ọ̀sọ̀pá wẹ́dà gbogbo àwọn kábàbà lọ́mọ inú bá fún wa tó pé ó sì ọkàn mú wa lọ́nà orin tó pè báyìí pé ó dùn sí kíni ó dùn ha ṣe wá rí níta wá fẹ́ dáhùn sọ̀rọ̀ nítọ́jú mọ́rọ̀ pé wọ́n sọ̀rọ̀ obìnrin bíi èbèrè orin kìí sí láì fi lọ́dọ̀ àwọn lábáwá wọ́n bẹ́ nínú ìtàn wípé wọ́n kà níwájú ànábì sallallahu alaihi wasallam náà nígbàtí Káàbù ta sọ̀rọ̀ rẹ̀ jọ sí tó wá túbá níbàwọn ní tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ òun náà nítọ́jú mọ́rọ̀ kí ni o Ghazal sọ ti yíbàwọn بانت سعاد وقلب اليوم متبول وطيم إثرها لم يفدى مقبول ìgbélé wọn máa ń lọ orin tí ọkà fún wájú àríbí àsálàmù ni tẹ́ ó sì Sàádù ní ìsáyẹ̀ ní ìsọ́kọta ní ọkọ̀ olólùfẹ́ rẹ̀ ni tí ẹ̀lẹ̀ kẹsí pé wọ́n mọ̀ pílé ìbá yìí ni àbìkí bá wọ́n sì ká ìbá àti máa kọrin tí wọ́n nù tí è ní wàhálà nù tó ti yé tí a rí tá fẹ́ tán bí yóò máa sọ àwọn nǹkan kọ̀ọ̀kan tó pé ní tó kan àwọn kéwú kọ́ mọ àwọn lúgàtì àmọ́ lò fáwọn kíni àwọn nǹkan wọn tó tó bá ń ka tí láàárọ̀ tó bá kàn pé n tí ń túmọ̀ sí nǹkan báyìí ni tó ti yé ẹ rí pé tá a sọ kẹ́yìn nígbà tí ẹni yìí ń sọ fún wa tó tẹ̀lé Hadil Ainok wọ́n sọ fún wa pé ẹ̀yin obìnrin ẹ sì kíni ẹ sọ̀kalẹ̀ lẹ́yìn tó sì kíni lẹ́yìn tó ní ìfẹ́ ẹ̀yin obìnrin tẹ̀ wà lókè kiri
ẹni tí ń dà yín lọ yìí bí ti ń ṣe yìí ó ń dẹ̀rù bá kíni wọ́n sì ti wí fún kò sí kíni ó ní ẹ sọ̀kalẹ̀ lẹ́ni tó ní kíni ẹ sọ̀kalẹ̀ lẹ́ni ìfàyàbalẹ̀ mọ́ gbọ́ o lẹ́yìn ní páyà mọ́ gbọ́ o wọ́n á ní pé ẹ má bẹ̀rù èmi tí mo ní kẹ́ ẹ sọ̀kalẹ̀ ẹ má sì kíni ó ní fàyín náà ní àṣìjá omi rọ̀ bí ake tí mo ní ọkọjá ní ojú tí kí n lọ ojú tẹ́ tí jọ́rọ̀ bí Ibn Mukaddam àrípa sọ̀tàn rẹ̀ fún wa ó lọ kọjá rẹ̀ tó ti lákẹ tó hàmì dha'ina ọ wà náà tẹ́ pé ń ṣe àkẹ́ hàmà ní kí ni o ó kè sí nǹkan hàmì ní kí ni o hàmì lè bilad ẹni tí sọ kí ni hàmì dha'ina níbi tó lákẹ́dé ó sì ń ké sí àwọn obìnrin tí ń bẹ lórí kíni tí ń bẹ ní ibi ilé tí ń kọ́lé ràkúnmí lórí tó ń ti bọ́ ti jẹ́ pé wọ́n fi ládà wákìtì lókè tí kíni nígbà tí wọ́n wà lójú ogun nígbà tí ó pàdé àwọn ọ̀tá ẹni yẹ́ ìpá sọ́njọ́ sí pé àwọn ọ̀tá ti pa àwọn tí wọ́n sì fẹ́ kó lẹ́rú sí àwọn obìnrin sí kíni wọ́n wà lórí kíni wọ́n wà lórí inú orí wọ́n wà níbi haúdà jí wọn wọ́n bẹ lórí ilé tí wọ́n kọ́ sórí ràkúnmí wọ́n sì ti pa ẹtọ́ jẹ́ ní tí akẹ́tẹ́ wà kẹ́ni tí ń jẹ́ Rabi' Ibn Mukaddam ní o tí bá bí káf kí ló wá ṣe kò sí wa ọgbọ̀n tí ó rí pé wọ́n ti pa ohun tí wọ́n ti tún tí wọ́n jù lóhun ó ti kíni ọwọ́ wọ́n náà ti wà lórí kíni ìràkúnmí wọ́n lè bá ṣe bí ìyẹn kò ṣe bẹ́ẹ̀ tí wọ́n á rí pé ó tó gòkè padà bẹ́ẹ̀ ti sálọ nù báwọn ọ̀yán ta ni báwọn obìnrin bẹ́ẹ̀ ti kínú bẹ́ẹ̀ ti lànà wọ́n pẹ́ ẹni wọ́n sọ pé àìsùkalẹ̀ irun tó ṣẹlẹ̀ sí Rabi' Ibn Mukaddam tó jẹ́ akin èmi náà kí mo jí kílẹ̀ mi náà mọ́ lákẹ́ jù lọ ó fi àwọn obìnrin láyà balẹ̀ ọmọ ìwọ̀n tó wá dẹ́wò tó tún já fẹ́ ara ibẹ̀yàn láyà balẹ̀ wọn wọ́n ní pé farubama yabidu idha barazina li ri'mun ilayha tarabi tashawuqi ẹ̀kàbẹ́ فربما يبدو إذا برزنا لي ri'mun ilayha tarabi tashawuqi. Sórí ìjọ fẹ́ parí ẹ̀ sí bí ààyè wọn gbọ́ o ní farubama yabidu idha barazina li àwọn táwí àwọn obìnrin tí wà lónú kíni tí bá ń hàn sí òun lẹ́ẹ̀kọ̀ọ̀kan in tí máa jọ sọ́gbọ́ o in tí máa sí kíni in tí máa jọ́dọ̀ òun ni rí ìmọ̀ egbin tó jọ bí ìgalà ẹgbẹ́ta pé rímù níbi ìtawí sọ yájọ pé ó ní ọmọ ìgalà tàbí ìgalà tó funfun tán gbòò tí báwọn ní tó ń fi ẹjọ́ nu ibi tí wọ́n ní ẹwà dé alábá máa fi obìnrin tó lẹ́wà wé kí ni o ọ̀gbọ́bì tí bá rí ìm tí báwọn ó ní tọ́ra bí tashawuqi ilayha wọ́n ti máa rí ìbẹ̀ tí máa jáde wọn tí máa hàn sí wọn ọmọ ìjẹ̀ràn mi tàṣàwákọ̀ ní kíni ó jẹ̀ràn ṣàwọ́kọ̀ ní kíni ìjẹ̀ràn ìrẹ́jígẹ̀ ma jẹ̀ràn wọ́n ní pé ìjẹ̀ràn mi ń ṣe kíni ó ń dá kí n máa jẹ̀ràn olólùfẹ́ mi tí ń bẹ ní kíni ó tí ń bẹ níbẹ̀ tí báwọn sọ́gbọ́ o tọ́rà bí tashawuqi ilayha sọ́gbọ́ o ó ń ṣe kí ni o ìjẹ̀ràn mi ó ń lágbára ṣe báwọn ó ń lóòkè nígbàtí wọ́n bá fi ń ṣe kí ni tí wọ́n bá ń hàn sóhun wọ́n mọ̀ wí tó wí o ó pé ta ní bá ilé ha tí ń wí òun níbo ní wí ó ní ó rí pé wọ́n tẹ́ bá hàn sóhun òun mọ́ fi hàn wí kí ni ìgálà ní ẹwà bẹ́ẹ̀kọ́ ó ní pé tí ìjẹ̀ náà mímọ́ sí kí ni ọmọ jẹ̀ràn wọn ọmọ jẹ̀ràn rẹ̀ jẹ̀ràn mi sí ọmọ ní agbára ta ni etí sí ta ní báyìí ó ní lóbúná
وما أدراك ما لبنا بها عرفت صبا مغرما ذا قلق لبنا وما أدراك ما لبنا بها عرفت صوبا مغرما ذا قلق تسبي بثغير أشنب ومرشف قد ارتوى من قرقف معتقي تسبي بثغر أشنب ومرشف قد ارتوى من قرقف معتق nílùbùnà kìí sí gbogbo pátá kálukú ló ní tiẹ̀ ń bẹ àbí ètò jẹmọ́ tòun ń rán àwọn tí òun wí tóun ṣe kíni tóun jẹ̀ràn rẹ̀ lùbùnà arábìnrin kan tí ń jẹ́ lùbùnà ni wọ́n gbọ́ o ọmọ àdìrọ̀ kàmá lùbùnà màmá àdìrọ̀ kàmá lùbùnà lọ́pọ̀ tí mò ń ròyìn yìí obìnrin tí mò ń ròyìn tí ń jẹ́ kíni o pòrò kí náà jọ dámọ́ o ní tí mo fẹ́ sọ ń pa rẹ̀ yìí obìnrin tí mò ń sọ yìí oriftu biha sọ́bàn oriftu biha sọ́bàn nípasẹ̀ obìnrin yìí náà fi mọ̀ mímọ́ ní wọ́n fi dẹni tí wọ́n mọ̀ sí ẹni tí ń jẹ̀ran olólùfẹ́ rẹ̀ mọ́gọ́rọ̀mọ̀n mọ́gbọ́n sórí ní tí ń sọ fámì wọ́n fẹ́ sọ ń pa ìyàwó ẹ̀ ní wí o kìí ṣe kí ni o òròyìn obìnrin o ìyàwó ẹ̀ tẹ́ pé wọn ẹnìkan ọ̀dá mà àbẹ́yìn mọ̀ bí ọ̀yẹ̀ tẹ́ pé mọ́gbọ́n sọ́pù sọ́rọ̀ àwọn ọkọ̀ tí ìfẹ́ túmọ̀ sí ọ̀pọ̀ الصبابة الحب المودة الشغف العذاب بوتيهم العذاب أنتم مسيفي تقول يعني مجرم أنتم مسيفي معذب أنتم مسيفي sígbà gbé ha ní wá lágbára jù kíni lọ àwọn lọ ètò tó nọ́mà ìta mọ́ lò àdúnwádà àti kíni o mahabba ó ní pé òrífìtì sọ́ba mọ́gọ́rọ̀ mọ̀ dá pọ́lápín àsọ́bù ní aláàṣíkù dó hubbin shadid ẹni tí ń jẹ̀ràn tí fẹ́ sí kíni tó ní agbára síbáhùn ń pè sọ́bù síbáhùn ń pè mọ́ ní ọjọ́ sọ́bù yà ní jẹ̀ràn olólùfẹ́ rẹ̀ sí kíni wọ́n dà láàmù mọ́gọ́rọ̀ ní pé mọ́gọ́rọ̀ mọ̀ ní kíni alìmọ́lá òbí ṣe láyé síbírò alámù fara kọ́ tí ń tẹ́ pé owó ti dúrí mọ́ nǹkan tí ò lè sí kíni tí ò lè já ń pè ní kíni o mọ́gọ́rọ̀ wọ́n máa lò fẹ́ tí ìfẹ́ nǹkan ti mú lẹ́mí kọ́lọ̀ wọ́n ní àìbalẹ̀ ọkàn sí báwọn àìnísinmi nípìn ọjọ́ kọ́lẹ̀ ọkàn rẹ̀ sí kíni ọkàn ti dàrú wọ́n máa tọ́ àlò fún dá pé dókọ́lọ̀ ní ẹ̀ntọ́ pé ọ̀rọ̀ ìfẹ́ olólùfẹ́ sí kíni o ó kó sí ọ̀dọ̀ ọkàn ẹ̀rù sí báwọn ló fi jẹ́ pé ẹ̀ntẹ́ ọmọ ìyá mi tẹ́ni tó dáa fún ìyà àwọn nǹkan tó pé lè máa kó yẹn sínú wàhálà kí yóò sí kíni pẹ̀lú obìnrin kí yóò sí kíni pé ẹni tí ó nífẹ̀ẹ́ sí ta ni ìyàwó èèyàn aláàlè èèyàn kí yóò nífẹ̀ẹ́ sí ìyàwó ẹ̀ mashallah àmọ́ orílẹ̀ yìí ó gbé fẹ̀rẹ̀ sẹ́mi orílẹ̀ yìí kà á sinmi o kò ní sí kíni kò á ní ènìyàn kan sí yà bọ́nu wàhálà ìfẹ́ tí bá bọ́nu wàhálà ìfẹ́ kà á ní nǹkan kan sí ayòkú rẹ̀ mọ̀ lọ́wájú wọ́n sì wọ́n bí màá kọ́mọdé obìnrin kiri àbùkọ́mọ gásẹ́lẹ̀ obìnrin bí ó ti tọ́ ní kò ní ráyìí sí nǹkan tó jẹ́ pé ẹni tẹ́ jíṣà ọgbà yìí ẹlú àsìkò yìí fún tó dáa Kùránì ẹ̀sìn Ọlọ́run kí ó máa rẹjú ńlẹ̀ níbi ìbàjẹ́ wọ́n fojú ẹ̀wò kú wò láti kékeré ó rí pé mo ṣàlátà wákàlà lákàrẹ̀ yóò lójú kan náà ẹgbẹ́ bá ti gbé sí pẹ̀pẹ́ obìnrin kan yìí bóyá ó wà ní kílẹ̀ skul yìí ni o là ń gbé ìfẹ́ rẹ̀ sẹ́mi Allahu musta'an kájí ìlọ́wọ́jú o ó ti yé káàrí nǹkan kàkà bí àti pé ní ọmọ ìfọkàrò yìí ó gbé kúrò mọ́ra sí kíni àṣẹ́kọ̀ ẹ̀ dáadáa bá wọ́n pàtẹ́ sí mọ̀ bá dé bá fẹ́ kó mẹ́rin lẹ̀ kan náà ó sì kíni ó rí kó ó sì wọ́n sì máa wá ọ tukọ́ ipò tí a fi ìmọ̀ jẹ̀rún obìnrin kan kó bá ìgbésí ayé obìnrin wà lọ́wọ́jú ń tiẹ̀ ọ̀ àní lè fẹ́ mọ́ ó rí pé yàrá ẹni tó ń jẹ̀rún rẹ̀ tí ó sì kíni wọ́n ọ̀rán sí tiẹ̀ kò sí ó ti lọ síwájú ń bí ẹ̀kọ́ ń tiẹ̀ ó tàbí pé lọ fẹ́ kú sí kò á ní sí kíni ọ̀gá ìyanu ìfẹ́ tí wọ́n fẹ́ nífẹ̀ẹ́ kó nífẹ̀ẹ́ ta ni ìyàwó ẹ̀ kó sì mọ́ gbẹ̀mí ní ìsìn
ntọ́ kàwá ní ìsìn ẹ̀yin mọ́ wa kí lọ́kàn yín ní ìsìn ẹ̀kọ́ ló fi àsùn gbé ẹ̀rẹ́ o barakallahu fikum àmà tẹ̀wájú insha Allah ta'ala. Assalamu alaikum. Yàrá lókè wọn.